koríko dàgbà fún ẹran àti wíwẹ̀ fún ìlú yóò lè máa mú oúnjẹ jáde láti ilẹ̀ wá àti ọtí wáìnì tí ń mú inú ènìyàn àti òru tí ń mú ojú rẹ̀ dán àti oúnjẹ tí ń mú ènìyàn ní àyàdé. Iṣẹ́ igi Olúwa kún fún òye, igi tó dára ìdí bálẹ̀ tí ó ti kù níbi tí àwọn ẹyẹ ń tẹ́ ìtẹ́ wọn bí ó ṣe ti àkọlé igi fìlì ní ilé rẹ̀. Àwọn òkè gíga lé àbò fún àwọn ẹranko ìgbẹ́ àti àwọn àpáta fún àwọn ehoro. Ó dá òṣùpá fún àkókò, oòrùn mọ àkókò ìwọ̀ rẹ̀. Wọ́n ṣe òkùnkùn ó sì bí ooru inú èyí tí gbogbo ẹranko igbó rìn kiri. Àwọn ẹgbọrọ kìnìún dún sí ohùn ọdẹ wọn, wọ́n sì ń wá oúnjẹ wọn lọ́wọ́ Ọlọ́run. Oòrùn là wọ́n kó ara wọn jọ, wọ́n dùbúlẹ̀ nínú ihò wọn. Ènìyàn jáde lọ sí iṣẹ́ rẹ̀ àti sí làálàá rẹ̀ níbi àṣálẹ́. Olúwa, iṣẹ́ rẹ ti pọ̀ tó, nínú ọgbọ́n ni ìwọ ṣe gbogbo wọn. Ayé kún fún ẹ̀dá rẹ, bẹ́ẹ̀ ni òkun yìí tó tóbi tí ó sì ní ìbò. Níbẹ̀ ni ohun àìrí rábò àti ẹran kékeré àti ńlá. Níbẹ̀ ni ọkọ̀ rìn, níbẹ̀ ni mítàdé rìn wà tí ìwọ ti dá láti máa ṣe àríyá nínú rẹ̀. Gbogbo wọ̀nyí ló dúró tì ọ́ kí ìwọ kí ó lè máa fún wọn ní oúnjẹ wọn ní àkókò wọn. Èyí tí ìwọ fi fún wọn ni wọ́n ń kó. Ìwọ ṣí ọwọ́ rẹ, a sì fi rere tẹ́ wọn lọ́rùn. Ìwọ pa ojú rẹ mọ́, ara kò rọ̀ wọ́n. Ìwọ gba ẹ̀mí wọn, wọ́n kú, wọ́n sì padà sí erùpẹ̀ wọn. Ìwọ rán ẹ̀mí rẹ jáde, a sì dá wọn. Ìwọ sì sọ ojú ilẹ̀ di ọ̀tun. Ògo Olúwa yóò wà láéláé. Olúwa yóò máa yọ̀ ní iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó bojú wa yóò sì wárìrì. Ó fi ọwọ́ kan òkè wọ́n sì rú èéfín. Èmi ó máa kọrin sí Olúwa nígbà tí mo wà láàyè. Èmi ó sì máa kọrin yìí sí Ọlọ́run mi ní ìgbà ayé mi. Yẹ kí ìdàrú ọkọ mi kí ó mú inú rẹ dùn. Èmi ó máa yọ̀ nínú Olúwa. Jẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ tó run kúrò ní ayé mọ èèyàn kí wọ́n má ṣe símọ̀. Fi ìbùkún fún Olúwa, ìwọ ọkàn mi, ẹ fi ìyìn fún Olúwa. Gbogbo ní bàbá àti fún ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mọ́. Èyí ó ti wà láti tìbọ̀ ṣe. Ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Ní orúkọ Jésù. Ó kéré ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Adúbọ̀ Ọlọ́run bàbá, adúbọ̀ Ọlọ́run ọmọ, adúbọ̀ Ọlọ́run ẹ̀mí mọ́. Adúbọ̀ Jésù Kristi ọmọ Ọlọ́run. Adúbọ̀ Abraham, adúbọ̀ Ọlọ́run Isaac, adúbọ̀ Ọlọ́run Jacob. Adúbọ̀ Ọlọ́run bàbá wa àpọ́sítélì pàtàkì Ẹ̀sìkáyà Mọ́tàlàbí. Adúbọ̀ náà kàtó ọ̀tọ̀ ẹ̀jẹ̀ kí ìbàwá kó ṣe Olúwa. Alágbára ìbísí ẹ̀jẹ̀ kó wọnú ilé wa. Adúbọ̀ Ọlọ́run bàbá wa William Akabo Alágbogbo. Àwọn bàbá tó ti sìn ní òkè yìí ní orúkọ Jésù ẹgbà ìjúbà wa. Alágbára olú ẹgbà ìjúbà wa. Bí a kò tilẹ̀ ṣe àmì Ọlọ́run ẹgbà ìjúbà wa. Adúbọ̀ Ọlọ́run bàbá wa James Òkè. Alágbára ńlá Ọlọ́run ìyá ìbísí ẹ̀jẹ̀ kó wọnú ilé wa. Alágbára ìbísí ẹ̀jẹ̀ kó wọnú ilé wa. Adúbọ̀ Ọlọ́run àwọn wòlíì ní orúkọ Jésù olú ẹgbà ìjúbà wa. Adúbọ̀ àwọn àgbà tó ń bẹ níwájú ìtẹ́ ní wákàtí olú ẹgbà ìjúbà wa. Orí ta fi ń júbà orí ọmọ àjò gbá àbọ̀dọ̀. Ẹ̀dá wa bá jò ó kó àdúrà. Ọlọ́run ẹ wá gbọ́ tiwa lónìí. Ẹ tọ̀mọ́lẹ̀ yí wa ká. Ẹ sọ̀kalẹ̀ sáàárín wa. Alágbára náà Ọlọ́run ìyanu sí. Àwa dúpẹ́ lọ́wọ́ yìí o, agbẹ́yìnga aṣe lọ́ba. Nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Adúpẹ́ ìwà láyé wa ti di ọjọ́ òní. Adúpẹ́ kò farapamọ́ jẹ wa ní ìyà. Adúpẹ́ mú wa wà láyé, ẹ mú wa là wọ̀ láàyè. Adúpẹ́ mú wa wà láàyè wa. Alágbára mú gbogbo ẹ̀jẹ̀ kó ṣubú lù wá. Bẹ́ẹ̀ ni àrùn dáàbò ẹ̀jẹ̀ kó súnmọ́ ilé wa. Adúpẹ́ lọ́wọ́ kojú wa lọ́wọ́ mi dé. Adúpẹ́ lọ́wọ́ pèsè wa lọ́wọ́ ìṣubú. Adúpẹ́ lọ́wọ́ yín akóbìnrin Adébíláyà àti àlàáfíà. Ohun ìdábìrì ẹ̀jẹ̀ kó ṣẹlẹ̀ láàrin wa. Adúpẹ́ lọ́wọ́ yín owó nígbà tá a ti bẹ̀rẹ̀ sí náà ẹ̀jẹ̀ arúgbó àtúrí ìwé. Gbogbo ìmọ̀tá mi níbi ẹ̀ ń sọ́ dasọ́. Gbogbo ìmọ̀ níbi ẹ̀ ń sọ́ di òfo. Ẹ̀jẹ̀ kí ọ̀tá kó náà lórí wa. Ọlọ́run agbẹ́gẹ́ Ọlọ́run ayì Ọlọ́run ẹgbẹ́ ọgbẹ́ wa. Ọba àwọn ọba olú ẹgbẹ́ ọgbẹ́ wa. Ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ayé wa. Bàbá wa àti Ọlọ́run ẹni ipò kúkú dáwọ́ ẹni ká máa dúpẹ́ fún yín. Olùkẹ́ tó bá mọ nínú yóò mọ ọgbẹ́ dá. Wà á dúpẹ́ lọ́wọ́ yìí ó fún rẹ̀ pẹ́tẹ́ fi fún wa. Láti ọdún tó kọjá títí di wákàtí àti òwò yìí. Ọ̀pọ̀ òdò ló ti lọ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ti dẹ́ ní ìgbàgbé. Ọ̀pọ̀ ti dẹ́ ní akọ́lẹ̀rò. Ọ̀pọ̀ wà lọ́sítù lọ́lọ́ báyìí. Ọ̀pọ̀ wà nínú ìtìmọ́lé. Ọ̀pọ̀ wà lọ́rọ́ di ìrọ́jú mu. Àdúpẹ́ lọ́wọ́ yìí ó ti pa fi ń yọ̀ mọ́. Bí kò ti pa fi ń yọ orúkọ yẹn. Nítorí lórí ọ̀fẹ́ àti àánú la rí gbà. Ìṣe bí wọ́n
ṣe wa o àánú ló dúró wa lọ àánú ló dá wa sí ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ọgbẹ́ wa ọlọ́run tiwa olú ẹgbẹ́ ayé wa ọlọ́run àwọn bàbá ńlá wa olú ẹgbẹ́ ọgbẹ́ wa àdúpẹ́ lórí àwọn bàbá wa àdúpẹ́ lórí àwọn màmá wa ẹmu wà láyé ẹmu wà láàyè bí ọ̀tá ti dẹ̀ gbogbo ẹ̀sọ̀ mọ̀ kára sán ẹ̀sọ̀ mẹ́ni bí lórí wọn ẹ̀sọ́ ni fún ọlọ́run ẹ̀ máa ṣe o ọmọ ẹ̀ máa ṣe o ẹ̀mí mọ́ ẹ̀ ṣe o ọlọ́run agbẹ́ngà olórí àwọn bàbá wa olú ẹgbẹ́ ọgbẹ́ wa lórí àwọn màmá wa olú ẹgbẹ́ ayé wa lórí gbogbo wa pátápátá lórí ọmọ ọwọ́ ọmọ ẹ̀yìn ọmọ ìrìnsẹ̀ alágbára ńlá gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ ìjọ ìpátápátá lórúkọ Jésù ọlọ́run ẹgbẹ́ ọgbẹ́ wa alágbára ńlá olú ẹgbẹ́ ayé wa àwa dúpẹ́ lọ́wọ́ yìí o ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká wọlé láyà àti àlàáfíà ọdún tá a wọ ẹ̀ ń sọ̀kalẹ̀ láyà àti àlàáfíà bá a ṣe tá a ń sọ̀kalẹ̀ láyà àti àlàáfíà ẹ̀ dára rẹ̀ fẹsẹ̀ kọ́ atẹ́gùn burúkú ẹ̀jẹ̀ kó fẹ́ lù wá atẹ́gùn tó ń lọ lápá tó ń lọ ẹ̀jẹ̀ kó fẹ́ lù wá ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yìí o ẹ̀yìn ẹ ṣeun alágbára ẹ ṣeun ọba àwọn ọba ẹ ṣeun olúwa ẹ ṣeun ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ọgbẹ́ wa ọlọ́run àwọn olú ẹgbẹ́ ayé wa àwọn adúpẹ́ lórí ìjọ ẹni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ kí ìjọba kó dàrú ẹ jẹ́ kó tilẹ̀kùn ìjọba bí ọ̀tá tí gbogbo ẹ̀sọ̀ mọ̀tá lásán ẹ̀sọ̀ mẹ́rin níbi inú fún ọlọ́run agbẹ́ngà lórí ìjọ ẹni kọ̀ọ̀kan olú ẹgbẹ́ ọgbẹ́ wa ọlọ́run àwọn olú ẹgbẹ́ ayé wa ọba àwọn ọba olú ẹgbẹ́ ọgbẹ́ wa adúpẹ́ lórí ìdílé ẹni kọ̀ọ̀kan wa ìdílé wa ẹ jẹ́ kó dàrú wàhálà ìyàmẹ́ ẹ jẹ́ kó wọlé tọ̀ wá wá ẹ jẹ́ kó rọrùn àkọọ́lẹ̀ ìfẹsẹ̀ jọ́lẹ̀ alágbára la ẹ ṣe mu adúpẹ́ ìgbòdo alẹ́ òrìjì ẹ gbẹ̀sẹ̀ wa lọ́wọ́ ìṣubú ẹ dá wa sí ẹ wà pẹ̀lú wa gbogbo àwà níbí látàlẹ́ yìí à ń yin orúkọ yín lógo ẹ ṣe wá ní òkú adúpẹ́ ṣe wá ní alàyè ọkàn èyí tó wà níwájú inú wákàtí àtọwọ̀lé ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ọgbẹ́ wa ọlọ́run àwọn olú ẹgbẹ́ ayé wa ọba àwọn ọba olú ẹgbẹ́ ọgbẹ́ wa adúpẹ́ lórí gbogbo àwọn ènìyàn pátápátá tí kò ní àǹfààní láti bá wa gbé lónìí adúpẹ́ lọ́wọ́ yín olórí wọn owó dínkù ẹ jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn èrò aburú ẹ jẹ́ kó wo orí aago wa wàhálà ẹ jẹ́ kó wo orí aago wa ọlọ́run agbẹ́yìngà ọlọ́run ayìnyín láàrin wa ẹ̀jẹ̀ aróhùn wàhálà ẹ̀jẹ̀ aróhùn ìdààmú ẹ̀jẹ̀ aróhùn ìdágìrì àti gbogbo mọ̀tá àmẹ́lẹ́bẹ̀ ẹ̀ ń sọ dasán lórí wa ọlọ́run agbẹ́yìngà ọlọ́run ayìnyín olú ẹgbẹ́ ọpẹ́ wa ọba àwọn ọba olú ẹgbẹ́ ayé wa ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ọpẹ́ wa adúpẹ́ lórí àwọn aláboyún wa wọ́n ti kúlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rùn láyọ̀ òjì àfọ̀mẹ́gbẹ̀ bí ẹnikẹ́ni òjì agbókùn nínú alààyè òjì agbára ìlú òkú ó jẹ́ ká máa dúpẹ́ fún yín adúpẹ́ lórí àwọn aláìsàn alágbára àìsàn náà ẹ jẹ́ kó gbé wọn dì adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wò wá sàn adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń ṣe dídá ara wa gbogbo àti ohun gbé tiwa nìkiri adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ jẹ́ kó gbé wa ṣubú ọlọ́run àgbáyé àmà yìí o ọlọ́run agbẹ́yìn ga o ọba àwọn ọba olúwa àwọn olùwà ẹlẹ́rìí ni ti ń ṣòwò ìyanu jésù fi sọ ọmọ ọlọ́run olú ẹgbẹ́ ọgbẹ́ wa ọlọ́run àgbáyé olú ẹgbẹ́ ayé wa ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn ọlọ́run àlàyé ọlọ́run òkú àwọn adúpẹ́ fún ọlọ́run ẹgbẹ́ ọgbẹ́ wa bàbá wa àti ọlọ́run ọpẹ́ àbájẹ kó padà di ẹkún ọpẹ́ àbájẹ kó padà di òṣì olú ẹ̀ṣì wa títí lọ́pẹ́ ọlọ́run alágbára ńlá ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹlẹ́ṣẹ̀ ni wa o a ò pé a ò yẹ níwájú yín gbogbo dáadáa bí káàkiri ẹlẹ́gbìn ni alágbára ńlá ọba àwọn ọba olùdarí ọlọ́run wa dáríjì wá alágbára gbogbo ara àti ọkàn tó wà ní àṣálẹ̀ orúkọ Jésù olúwa wa dáríjì wá gbogbo àwọn tá a wà ní àyíká yìí ní orúkọ Jésù olúwa wa dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi àfojúdá àfọkàndá àrán kan inú mi ni màá ṣe ẹ̀ṣẹ̀ àsọfótítọ́ bó ti yẹ ẹ̀ṣẹ̀ àìgídí ẹ̀ṣẹ̀ ìgbéraga ọkàn ọlọ́run àgbáyé gbogbo ọ̀nà wọn ìlànà ìgbàlẹ́jẹ̀ tí olúwa wa dáríjì wá nípa ìrẹsẹ̀ wa olúwa dáríjì wá nípa ìhùwàsí wa olúwa dáríjì wá nípa ìṣe wa olúwa dáríjì wá alágbára ńlá olúwa fàánú dáríjì wá olè ọwọ́ tó rí àánú gbà ní orúkọ Jésù olúwa fàánú dáríjì wá ọlọ́run àgbáyé olúwa fàánú dáríjì wá ẹ̀ṣẹ̀ má jẹ́ ó dènà àdúrà wa ẹ̀ṣẹ̀ má jẹ́ ó fa ikú wá bá wa ẹ̀ṣẹ̀ má jẹ́ ó fa ẹ̀sùn wá bá wa olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa agbára ẹ̀mí táwọn fi ní jẹ́ṣẹ̀ wọn ní orúkọ Jésù olúwa gbé wọ̀ wá agbára ẹ̀mí táwọn fi ṣèfẹ́ rẹ ọlọ́run ẹ gbé wọ̀ wá bàbá wa àti ọlọ́run wa bẹ́ẹ̀ la tọrọ fún ìyàsí mímọ́ ẹ̀yin lóba tó máa ń yà sí mímọ́ ní orúkọ Jésù ẹ̀sán kàkà wa yà wá sí mímọ́ àyíká àti àdẹ́pẹ́ wa yà á sí mímọ́ ara àti ọkọ wa olúwa wa yà á sí mímọ́ gbogbo àwọn tá a wà bí olúwa wa yà wá sí mímọ́ gbogbo àwọn tí kò sí bí olúwa yà wọ́n sí mímọ́ olúwa wà pẹ̀lú wa ọlọ́run ẹ wá bá wa pé ẹ tàn mọ́lẹ̀ sáárín wa alágbára ìmọ́lẹ̀ yìí bíi ti àrójà lórúkọ Jésù ẹ tàn wọ́n sáárín wa alágbára tá a bá wá rí ẹ̀mí kan èyí tó yàtọ̀ sí ẹ̀mí ọ̀run ẹ̀yin alààyè ní orúkọ Jésù iná rẹ̀ fi lé wọn jáde
alágbára iná rẹ fi lé wọn jáde idà Gídéónì jẹ́ kó bà wọ́n idà Gídéónì jẹ́ kó bà wọ́n gbogbo ẹ̀mí olùfidàn gbogbo ẹ̀mí emèrè gbogbo ẹ̀mí oṣó gbogbo ẹ̀mí àjẹ́ amú wọn síwájú idà Máíkà jẹ́ kó bà wọ́n alágbára idà Máíkà jẹ́ kó bà wọ́n ẹni àyà yóò pa àlejò wọn ti bẹ̀rù sájáde níbi kọ́lọ́fín wọn gbogbo ibi kọ́lọ́fín fi òkùtọ́ náà wà orúkọ Jésù náà wà lé wọn jáde Ọlọ́run ẹ tàn mọ́lẹ̀ yìí wá ká olú ẹ wà pẹ̀lú wa láàrin ìsàn ọjà lóhùn Badagry ọjà lóhùn ìdààmú ọjà lóhùn wàhálà olú ẹ bá wa tó olú ẹ wà pẹ̀lú wa olú ẹ dúró tì wá má fi wá sílẹ̀ ní ìparọ́gbọ́ ká lè fi àtọ́pẹ́ fún yín ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa àdúrà Olúwa bàbá wa ti bẹ̀ ní ọ̀run kí ààbò forúkọ mọ́ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe lẹ́rùn ẹ fún wa lójú ìyá lónìí dáadé ṣèwádìí bí a ti lẹ́yìn àtó ń ṣẹ̀wá ẹ má bọ̀ wá sílé ìdẹ́wò ṣùgbọ́n bàá lọ́ọ́ bìlísì nítorí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ láéláé àmín. Olúwa Ọlọ́run àṣẹ ọba tó ń jẹ́ àjọṣọ àjọṣọ àdúrà wa àdúrà wa ládé kó wà pẹ̀lú wa kó ní sí wa kó wà lágbára hallelujah Jésù Kristi Olúwa wa àmín 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 Jésù. Hallelujah ọmọ mi. Hallelujah ẹ̀yin Olúwa lógo gbogbo àwọn aríran ẹlẹ́ni ọ̀ya ẹ̀wà wọlé gbogbo aríran ẹlẹ́ni pátápátá ẹ̀wà wọlé first edition 61 second edition 45 wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ Kristi. Gbogbo àwọn Olúwa wípé ẹ jẹ́ kí a máa bọ̀ níta lọ́kùnrin àti lóbìnrin. Gbogbo àwọn wòlíì pátápátá gbogbo àwọn àlóore ẹ jẹ́ kí a máa bọ̀ níta ń bí kí a wá wọlé. Gbogbo àwọn tí ó máa ń sọ níwájú Ọlọ́run àti ènìyàn ẹ jẹ́ kí a máa bọ̀ níta. Bí a bá ti ń wọ̀ ẹ jẹ́ kí a gbé Bíbélì wa lọ́wọ́. Lọ́dọ̀ Kristi. Orí ẹ̀rọ pọ̀ lọ́nà mi. Yálà pé lómi tàbí náà. Sáwẹ̀ mímọ́, sáwẹ̀ mímọ́. Sáwẹ̀ mímọ́, sáwẹ̀ mímọ́. Àwọn tó máa ń sọ níwájú Olúwa àti ìmọ̀ bọ̀ ń ta. Ọ̀pọ̀ iná Gbogbo àwọn wòlíì lọ́kùnrin lóbìnrin máa bọ̀ ń ta. ọ̀nà kan náà ló dùn mọ́ mi. Ẹsẹ̀ ṣàkóso ọkàn mi. Ṣùgbọ́n ọkàn tó mọ́ dára. Gbogbo àwọn wòlíì lọ́kùnrin àti lóbìnrin jẹ́ máa bọ̀ ń ta. Jọ̀wọ́ mímọ́ tara tọkàn. Wọ́n ò pa iná bó bá gbà bẹ́ẹ̀. Ọ̀nà kan náà lóore tó
fún olú ọlọ́run ẹ̀mí mọ́. Yóò ti wà láti ti bọ́ sí owó bẹ nísinsìnyí. Bẹ́ẹ̀ ni Jésù máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Ká máa wí tẹ̀lé. Èmi ò kọrin àánú àti ti ìdájọ́. Olúwa tí ọdẹ náà máa kọrin. Èmi ò máa rin ìlú pẹ̀lú ọgbọ́n ní ọ̀nà gbígbé. Nígbà odò ó tọ̀ mí wá. Èmi ò máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Èmi kì yóò gbé búburú síwájú mi. Èmi kórìíra iṣẹ́ àwọn tí ó yapa. Kì yóò fi ara mọ́ mi. Àyà títọ́ yóò kúrò lọ́dọ̀ mi. Èmi kì yóò mọ ènìyàn búburú. Ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ ní méjì rẹ̀ lẹ́yìn, òun lè lóògbé kúrò. Ẹni tó ní ìwó gíga àti ìgbéraga àyà, òun lèmi kì yóò jẹ́ fún. Ojú mi wóró lára wọn lóòótọ́ kí wọn tó lè máa bá mi gbé. Ẹni tó bá rìn lọ́nà gbígbé, òun yóò máa ṣìnà. Ẹni tó bá ń ṣe ẹ̀tàn yóò gbé inú ilé mi. Ẹni tó bá ń ṣe kèé yóò dúró lájú mi. Lójoojúmọ́ ni yóò máa ń gbogbo ènìyàn búburú ilẹ̀ náà kéde yé olùṣe búburú kúrò ní ìlú Olúwa. Àmín. Mo ní bàbá àti fọmọ àti fún ẹ̀mí mọ́. Yóò ti wà láti bọ́ sí owó bẹ nísinsìnyí. Bẹ́ẹ̀ ni Jésù máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Olúwa Ọlọ́run aláṣẹ, àwọn ènìyàn rẹ ìránṣẹ́ rẹ wọ́n dùn kí wọ́n sá fún ọ̀nà ẹ̀ṣẹ̀ kí ó ní ìyàgò fún èrò ẹ̀ṣẹ̀. Bí ìjàkadì wọn ti tó yìí síbẹ̀ wọn kò mọ̀. Olúwa à ń bẹ̀ ọ́ wẹ̀ wọ́n mọ́ Olúwa, tó ìmọ́lẹ̀ rẹ̀ yí wọn ká. Èṣù báyìí kò fìràn gbọ́ àdúrà láti Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ké hallelujah. Adore ké hallelujah. Ẹ ké hallelujah. Ẹyin Olúwa lógo. Àkíyèsí láti ọ̀dọ̀ àwọn obìnrin. Alákíyèsí. Àkíyèsí láti ọ̀dọ̀ àwọn obìnrin tí kò bá sí láti ọ̀dọ̀ àwọn màmá wa ń bí. Àkíyèsí. Àkíyèsí láti ọ̀dọ̀ àwọn àgbà. Àkíyèsí mà ẹ má bọ̀. Mo ti gbé lọ́wọ́ mi lọ́sọ̀ yìí. Lómi
sọ̀rọ̀. Thank you, sir.